Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé ní. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Ó jẹ́ ayọ̀ mi láti wà lórí ètò yìí ní ẹ̀ẹ̀kan sí ní ọjọ́ òní. Ẹ ṣé fún gbogbo ọkàn tí ó tún ti wá láti tẹ́tí sí ọ̀rọ̀ Ọlọ́run. Mo fẹ́ ru ọkàn wa sókè púpọ̀ lónìí nípasẹ̀ kíka ìwé Deuteronomy orí kejì. Deuteronomy orí kejì. Ìwé Deuteronomy orí kejì, wọ́n ka ẹsẹ̀ ìkeje nìkan. Wọ́n sì fi ẹsẹ̀ keje nìkan yìí ràn wá lọ́wọ́ púpọ̀ láti inú ọ̀rọ̀ Ọlọ́run. Bí ó sọ nínú ìwé Deuteronomy orí kejì ẹsẹ̀ keje pé nítorí Olúwa Ọlọ́run rẹ ti bùkún ọ nínú iṣẹ́ ọwọ́ rẹ gbogbo, ó ti mọ ìrìn rẹ lí aginjù ńlá yìí, lí 40 ọdún yìí, Olúwa Ọlọ́run rẹ ti ń bẹ pẹ̀lú rẹ, ọ̀dọ̀ nǹkan kò sì dá ọ. Bíbélì sọ pé ó ti mọ ìrìn rẹ lí aginjù ńlá yìí, lí 40 ọdún yìí, Olúwa Ọlọ́run rẹ ti ń bẹ pẹ̀lú rẹ. Mo fẹ́ sọ̀rọ̀ nípa rírìn kọjá lí aginjù, lílà aginjù kọjá. Ẹ ṣé Ọlọ́run torí pé Ọlọ́run wà ní. Ẹ ṣé torí pé ẹ̀yin Ọlọ́run nìkan lè ràn wá lọ́wọ́. Mo béèrè pé kí ẹ lè la àárín gbùngbùn ìwàásù ọ̀rọ̀ yìí kọjá lónìí, kí ẹ lè lo ọ̀rọ̀ yín nínú ayé ẹnì kọ̀ọ̀kan láti ru ọkàn wa sókè, láti ran ayé wa lọ́wọ́. Olúwa ẹ jọ̀ọ́, ẹ ṣe ohun tẹ́yin nìkan lè ṣe. Ẹ jẹ́ kí orúkọ yín kó sì di gbígbéga. Ní orúkọ Jésù Kristi ni a gba àdúrà. Àmín. Bíbélì wípé Ísírẹ́lì la aginjù kọjá fún 40 ọdún. Mo fẹ́ kí a rántí ìtàn wọn láti ìbẹ̀rẹ̀ wá. Wípé Ísírẹ́lì, ohun tí wọ́n kọ́kọ́ ṣe náà ni pé wọ́n wá láti ilẹ̀ Kénáánì, wọ́n wá sí ilẹ̀ Íjíbítì, wọ́n tẹ̀lé bàbá wọn Jákọ́bù wá. Bí wọ́n sọ pé nígbà tí wọ́n ti lò ọ̀pọ̀lọpọ̀ ọdún níbẹ̀, tí wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ilẹ̀ Kénáánì yìí, wọ́n di ẹni tí wọ́n ń gbé ilẹ̀ Íjíbítì pátápátá. Wọn ò tiẹ̀ wá padà sílé mọ́. Bàbá wọn sọ fún wọn pé tóun bá kú gan, wọn kò gbọdọ̀ sin sí ilẹ̀ Íjíbítì. Nígbà tó sì kú lóòótọ́, tí Jákọ́bù kú, níṣe ni àwọn ọmọ Ísírẹ́lì wọ́n lọ sin, wọ́n sì tó padà wá sí ilẹ̀ Íjíbítì. Ó wá tó àkókò débi pé a kọ pé kò sẹ́ni tó mọ̀ wọ́n mọ́, kò sẹ́ni tó mọ̀ Jósẹ́fù. Àwọn ọba tó jẹ wọn kò mọ̀ Jósẹ́fù, ọba tó jẹ kò mọ̀ ohun tó ṣẹlẹ̀ ní gbogbo ìtàn. Ó wá bẹ̀rẹ̀ sí kó wọn lẹ́rú, ó wá bẹ̀rẹ̀ sí lò wọ́n bí ẹrú. Bíbélì wá sọ pé bó ṣe bẹ̀rẹ̀ sí lò wọ́n bí ẹrú yìí, ó jẹ́ nǹkan tí ó le púpọ̀, tó jẹ́ pé kò tẹ́ wọn lọ́rùn. Wọ́n wá ké pe Olúwa. Ṣùgbọ́n ní àkókò tá à ń sọ yìí, wọ́n ti lò 400 ọdún ó lé 30. Wọ́n ti lò 400 ọdún lé 30 dáadáa ní ibẹ̀. Ọlọ́run wá rán Mósè sí wọn láti mú wọn la aginjù já, láti mú wọn la ilẹ̀ Íjíbítì, láti lè jáde kúrò nílẹ̀ Íjíbítì, àti pé láti mú wọn gba aginjù. A mọ̀ wò pé kí ni ìdí tọ́lọ́run ò fi mú wọn darí tààrà lọ sí ilẹ̀ ìlérí. Ọlọ́run ní ìdí tí ò fi mú wọn tààrà lọ sí ilẹ̀ ìlérí, torí pé Ọlọ́run fúnra rẹ̀ ní ètò fún wọn ni. Ẹ kì í sọ fún wa pé aginjù jẹ́ ibi tí a ti máa ń rí ìfarahàn agbára Ọlọ́run. Mi ní parọ́ fún yín, inú ayé tá a wà yìí aginjù ni. Mi ò ní tàn yín jẹ rárá, inú ayé tá a wà yìí kí ni mo pè é o, aginjù ni. Bí Ísírẹ́lì ṣe la aginjù já, bẹ́ẹ̀ pẹ̀lú òun ni àwa náà lè la ayé ìjà tá ó sì ṣe dáadáa níbẹ̀. Ohun tó kàn ṣe láàánú ni pé ìjẹ́ mọ̀ pé àwọn ọkùnrin tí wọ́n pé 20 ọdún tí wọ́n sì lé látọmọ 20 ọdún sókè, ìjẹ́ mọ̀ pé gbogbo àwọn ọkùnrin wọ̀nyí
àfi Kélébù àti Joshua nìkan ló dé ilẹ̀ ìlérí. Mo máa ń sọ fún wa, mo sì fẹ́ kó yé wa dáadáa pé ilẹ̀ ìlérí kìí ṣe ọ̀run o. Ilẹ̀ ìlérí ó jẹ́ àmì ìgbé ayé ìṣẹ́gun àbí ìgbé ayé aṣẹ́gun ní ìgbà gbogbo. Nígbàtí a rí pé Ísírẹ́lì wọ́n la aginjù kọjá bọ́ sí ilẹ̀ ìlérí, ìrìn àjò náà Mósè wípé Olúwa Ọlọ́run ti wà pẹ̀lú wọn. Wọn kò ṣaláì ní ohunkóhun tó dára. Gbogbo ohun tí wọ́n nílò pátápátá ni wọ́n ní. Gbogbo ohun tí wọ́n ń wá pátápátá ni wọ́n rí. Wọ́n rí ìrànlọ́wọ́ Ọlọ́run gbà ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà. Ní ẹsẹ̀ kejì yẹn, ó nítorí Olúwa Ọlọ́run rẹ ti bùkún ọ nínú iṣẹ́ ọwọ́ rẹ gbogbo. Níbo? Nínú aginjù. Ǹjẹ́ mọ̀ pé aginjù ibi téèyàn ti lè ní ìṣẹ́gun ní ìgbà gbogbo ni. Ibi téèyàn ti lè ní ìṣẹ́gun lérí ìṣẹ́gun lérí ìṣẹ́gun lérí ìṣẹ́gun ni. Ó jẹ́ ibi téèyàn ti lè rí ìbùkún lórí ìbùkún lórí ìbùkún ni. Ó jẹ́ ibi téèyàn ti lè rí ìrànlọ́wọ́ lórí ìrànlọ́wọ́ lórí ìrànlọ́wọ́ ni. Ó sì lè jẹ́ ibi tó yẹ pé èèyàn lè ti rí ìbínú Ọlọ́run pẹ̀lú. Ǹjẹ́ mọ̀ pé àwọn ọkùnrin tí wọ́n tọ́jú ọmọ 20 ọdún sókè, gbogbo wọn pátá àfi Kélébù àti Joshua nìkan náà dé ilẹ̀ ìlérí. Kí ni ìdí? Wọ́n rí ìbínú Ọlọ́run. Wọ́n rí ìbínú Ọlọ́run gidi gan. Mo fẹ́ bi ọ́, ṣé o fẹ́ délẹ̀ ìlérí? Ṣé o fẹ́ la aginjù já? Ohun tó nílò kò pọ̀ rárá. Ìgbàgbọ́ lèèyàn fi la aginjù já. Ísírẹ́lì tó la aginjù já, gbogbo àwọn tó là á já nípa ìgbàgbọ́ ni. Kì í ṣe nípa ọgbọ́n orí wọn, kì í ṣe nípa agbára wọn, kì í ṣe nípa ipá wọn, bí kò ṣe nípa ìgbàgbọ́ nínú Ọlọ́run. Ṣẹ́rí tá ò bá la aginjù já, a nílò láti gbẹ́kẹ̀lé nǹkan mẹ́rin kan nínú ìrìn àjò aginjù wa. Ìrìn àjò aginjù ayé ẹnì kọ̀ọ̀kan wa. Ó lè jẹ́ orílẹ̀-èdè tá a wà yìí. Ó lè jẹ́ iṣẹ́ tá à ń ṣe. Ó ní ṣe pẹ̀lú ìdílé wa pẹ̀lú. Ó ní ṣe pẹ̀lú ohun tá a yàn láàyò. Ìrìn àjò aginjù náà kò sí tí a kò ti lè jẹ́ aṣẹ́gun. Tá ò bá jẹ́ aṣẹ́gun yìí, ó jẹ́ ìrìn àjò ìgbàgbọ́. Ká gbẹ́kẹ̀lé Olúwa pátápátá. Ìwé Òwe orí 3 ní fi gbogbo àyà rẹ gbẹ́kẹ̀lé Olúwa. Gbogbo àyà. Kò sọ pé gbogbo ẹnu, gbogbo àyà. Ó túmọ̀ sí pé tọkàn. Kí la wá gbẹ́kẹ̀lé? Nǹkan àkọ́kọ́ tá a nílò láti gbẹ́kẹ̀lé òun náà ni pé ká gbẹ́kẹ̀lé ẹni tí Ọlọ́run jẹ́. Ta ni Ọlọ́run? Sí ẹnìkan. Olórin Dáfídì ó ní Olúwa ni olùṣọ́ àgùntàn mi. Ta ni Ọlọ́run sí? Olùṣọ́ àgùntàn lọ́lọ́run jẹ́ sí. Ó túmọ̀ sí pé ó ti kára rẹ̀ sẹ́ni tí ò mọ̀ kànmọ̀kàn. Ǹjẹ́ mọ̀ pé àgùntàn wọ́n gọ̀. Wọn ò mọ̀ kankan, wọn ò lè dá nǹkankan ṣe. Wọn ò ní agbára kankan, wọn ò ní òye kankan. Wọn ò ní ìdarí tó ní ìtumọ̀ kankan. Ǹjẹ́ mọ̀ pé àwọn àgùntàn wọn ò lè ran ara wọn lọ́wọ́. Ṣùgbọ́n tán bá ti ní olùṣọ́ àgùntàn, ibi kì í bá wọn. Ó sì máa ń lọ dáadáa bó ṣe yẹ kó lọ. Ọkùnrin tó kọrin Dáfídì ẹni Olúwa ni olùṣọ́ àgùntàn mi. Ní lílà aginjù tí ẹ kọjá, ó mọ ẹni tí Ọlọ́run ń ṣe fúnra rẹ̀. Ǹjẹ́ ìwọ tí ẹ mọ ẹni tí Ọlọ́run ń ṣe? Ọ̀pọ̀lọpọ̀ akànmọ́ orúkọ Ọlọ́run, a ò mọ Ọlọ́run wa. Ẹnìkan ní èmi mọ̀ pé olùdáǹdè mi ń bẹ láàyè. Òun mọ Ọlọ́run gẹ́gẹ́ bí kí ni o? Olùdáǹdè. Ẹnìkan ní èmi mọ ẹni tí èmi gbàgbọ́. Paul ló wí bẹ́ẹ̀. Ó mọ Ọlọ́run pé ẹni tó ṣe é gbàgbọ́ ni. A nílò láti jẹ́ pé láti la aginjù kọjá. Kí èmi àti ẹ̀ka lè la aginjù kọjá, a gbọ́dọ̀ mọ ẹni tí Ọlọ́run ń ṣe. Ta ni Ọlọ́run sí ọ? Olórin Dáfídì tún ní èmi ò wí fún Ọlọ́run pé ìwọ ni asà àti odi mi.
ó mọ Ọlọ́run gẹ́gẹ́ bí odi ààbò tó dájú wípé kìí ṣe pé wàhálà ò ní dé o ṣùgbọ́n Ọlọ́run ó mú un làjà. ó mọ̀ pé ọ̀fẹ́ ìtọ́lọ́wọ̀ bá ti gbà láàyè kò ní bá wọn. ó ti gbàgbé ayé rẹ̀ sọ́wọ́ Ọlọ́run torí pé ó mọ ta ni o ẹni tí Ọlọ́run ń ṣe. ṣé o fẹ́ lagi kọjá o gbọ́dọ̀ mọ̀ ẹni tí Ọlọ́run ń ṣe. èkejì tó bá fẹ́ lagi kọjá o gbọ́dọ̀ mọ̀ agbára Ọlọ́run. agbára Ọlọ́run lórí àwọn ọmọ Ísírẹ́lì ó kọjá ọgbọ́n ìmọ̀ àti òye ènìyàn. níní lágìjù láì kọjá ẹsẹ̀ keje ẹni nítorí olú Ọlọ́run rẹ ti bùkún ọ nínú iṣẹ́ ọwọ́ rẹ gbogbo ó ti mọ ìrìn rẹ ní agìjù ńlá yìí ní 40 ọdún yìí olú Ọlọ́run rẹ ti ń bẹ pẹ̀lú rẹ ọ̀dọ́ nǹkan kò sì dá ọ. ẹ gbọ́ bóò ni Ísírẹ́lì ṣe tí wọ́n fi ń jẹun lójoojúmọ́ láì dáko fún 40 ọdún. agbára Ọlọ́run ni. ǹjẹ́ ẹ mọ̀ pé Bíbélì wípé bàtà wọn ò jẹ lẹ́ẹ̀kan nínú agijù fógójì ọdún kí bàtà ọmọ jẹ. irúgbẹ́ mi díje bàtà wo nìyí kì í ṣe torí pé wọ́n ṣe bàtà náà dáadáa bí bó ṣe kàn ṣe lọ. ìdí tí kò fi jẹ ni pé Olúwa Ọlọ́run wọn ló wà pẹ̀lú wọn. agbára Ọlọ́run sì wà síbẹ̀. agbára Ọlọ́run tó lè ṣe eléyìí tí bàtà ò fi jẹ. wọn ò pààrọ̀ aṣọ fógójì ọdún wọ́n ń jẹun láàárọ̀ wọ́n ń jẹun lọ́sàn-án wọ́n ń jẹun lálẹ́ tó bá ti jí báyìí wọ́n kàn lọ kó mọ́nà ń ta ni. nílá agijù kọjá agbára Ọlọ́run ó hàn. nílá agijù kọjá wípé wọ́n ò dé ilẹ̀ lérí fún Kélébù àti Jóṣúà láti dé ilẹ̀ lérí torí pé wọ́n gbẹ́kẹ̀lé agbára Ọlọ́run ni. ṣé ìwọ náà fẹ́ lagijù kọjá? ṣé o ti mẹ́ntọ́ Ọlọ́run ń ṣe? ṣé o ti mọ̀ pé alágbára ni? Bíbélì wípé pẹ̀lú Ọlọ́run ohun gbogbo ní ṣíṣe. ó ní ènìyàn ní èyí ṣòro fún ṣùgbọ́n pẹ̀lú Ọlọ́run ohun gbogbo ní ṣíṣe. òun káwà tọ́lọ́run ò lè ṣe bí? òun káwà tó ṣòro fún Ọlọ́run bí? ṣe rí ìdáhùn sọ́rọ̀ méjèèjì ni pé kò sí. yóò káwà tọ́lọ́run ò lè ṣe yóò káwà tó ṣòro ṣe fún Ọlọ́run kò sí. kí nìdí? torí pé Jésù wípé gbogbo agbára láyé àti lọ́run tèmi ní í ṣe. kí ni wọ́n mọ̀? fún wa láti lági kọjá a gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé ẹni tí Ọlọ́run ń ṣe. a gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé agbára rẹ̀. mo tún ní a gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé ète rẹ̀. ṣe rí òtítọ́ ọbẹ̀ ni pé nígbà tí Mósè rán èèyàn 12 lọ láti lọ ṣe alámì ilẹ̀ ìlérí kò ná wọn ní ọdún kan tí wọ́n fi lọ tán fi bọ̀. kò pẹ́ rárá àti délẹ̀ ìlérí kò jìnà. ṣùgbọ́n fúnra Ọlọ́run ló mọ̀ọ́mọ̀ darí wọn gba aginjù. ní dídarí wọn gba aginjù yẹn ǹjẹ́ mọ̀ pé Ọlọ́run mọ̀ọ́mọ̀ ṣètò ẹ̀ bẹ́ẹ̀ ni pé kí àwọn ọmọ Ísírẹ́lì kí wọ́n lè dé ilẹ̀ ìlérí ní ọ̀nà tí wọ́n fi lè rí agbára wọn. ní ọ̀nà tí wọ́n fi lè rí pé Ọlọ́run ní ète kan kò fẹ́ kí wọ́n padà sẹ́yìn. kò fẹ́ kó di pé ogun dojú kọ wọ́n wá di ẹni tó ṣe kí ni o tó bẹ̀rẹ̀ sí sá. nítorí náà ni wọ́n fi jẹ́ pé wọ́n lójú ẹsẹ̀ tí wọ́n mú wọn kúrò nílẹ̀ Egypt báyìí ó darí wọn gba aginjù ni ó wá bẹ̀rẹ̀ sí fi èrèdí ìdí tó fi mú wọn gbàbẹ̀ kọjá hàn. Ọlọ́run kì í ṣàṣìṣe. Ọlọ́run kì í ṣàṣìṣe rárá. rírìn kọjá lágijù sẹ́ẹ̀ ó máa ń fi agbára Ọlọ́run hàn ni. ó máa ń fi àwọn iṣẹ́ ìyanu Ọlọ́run hàn ni. yóò sì jẹ́ kéèyàn mọ Ọlọ́run sí téèyàn bá wulẹ̀ fi ọkàn sọ́dọ̀ Ọlọ́run. rírìn kọjá ní agijù ṣẹ̀fẹ̀ gbó ti tọrọ iṣẹ́ ìyanu tó ṣe ó pọ̀ jù.
Ọlọ́run ní ète tó fi mú wọn gba abẹ́ kọjá kí wọ́n má bàa padà sẹ́yìn, kí wọ́n má bàa padà sóko ẹrú ni. In tó ń là kọjá láyé rẹ̀, Ọlọ́run nídìí tó fi ń là kọjá o. Kì í ṣe àkókò rẹ̀ láti wá sọ pé kò sí Ọlọ́run. Kì í ṣe àkókò rẹ̀ láti wá sọ pé Ọlọ́run sì à ń wò mìíràn báyìí, kò wọ́ràn kankan. Ìtọ́lọ́run mọ̀ọ́mọ̀ fẹ́ ṣe òun ni pé ó fẹ́ mú ọ la aginjù jà. Ǹjẹ́ ògbélé gbọ́ bí? Kó láginjù yẹn kọjá, kó lè mọ̀ ọ́n sí. Kó láginjù yẹn kọjá, kó lè mọ agbára rẹ̀. Kó láginjù yẹn kọjá, kó lè sinmi lé ju ti tẹ́lẹ̀ lọ. Báwo la ṣe lè láginjù kọjá? Òun náà ni pé ká gbẹ́kẹ̀lé ọgbọ́n Ọlọ́run. Bàbá màmá má gba kọ̀rọ̀. Arákùnrin àti arábìnrin ẹ má gba kọ̀rọ̀. Kọ̀rọ̀ ìṣọ̀nà. Kò sọ́nà àbáyọ ní kọ̀rọ̀. Kò sí ìrànlọ́wọ́ kankan nídìí kọ̀rọ̀ gbígbà. Ẹ ti sọ fún wa pé tá a bá gba kọ̀rọ̀, ibi tá a jà sí ò ní dáa. Ṣùgbọ́n tá a bá sọ pé mo gbọ́njọ Ọlọ́run lọ, ìkọ̀rọ̀ nígbàsẹ̀, ò ní délẹ̀ lè rí o. Kì í ṣe pé mò ń fi ọ́ ṣépè. Àfi tó bá jẹ́ pé ìṣọmọ Ọlọ́run ló kù. Kí làwọn kọ̀rọ̀ táwọn èèyàn máa ń gbà láyé òde òní? Wọ́n á ṣògùn owó. Wọ́n á jọmọ́ ní làkejì lẹ́sẹ̀. Wọ́n ní títẹni kò bá bàjẹ́, tẹ́kẹ́ni kò dá. Tí wọ́n ní pé kí wọ́n wọ̀nà láti fa ẹnìkan sílẹ̀ káwọn lè gòkè. Ọmọọṣẹ́ méjì wọ́n wá lọ́mọ sọ̀rọ̀ ara wọn láì dáa fọ́gà. Kọ́gà ó lè yọ ẹnìkejì iṣẹ́. Rárá, kì í mú yàn délẹ̀ lérí. Ó lè mú yàn ga sókè díẹ̀ o. Ṣùgbọ́n ṣe ẹni téèyàn bá jábọ́ pa àti gòkè tí ẹ lé àti dúró sókè níṣẹ́. Ṣe ẹni tó tàn bá jábọ́ pa àánú rí ó máa ṣe yín ni. Ṣùgbọ́n tá a bá gbẹ́kẹ̀lé ọgbọ́n Ọlọ́run, tá a lè sọ pé Ọlọ́run mi mọ ohun tí ó ṣe táyé mi ò fi dára. Ọlọ́run mi mọ ohun tí ó ṣe láti mú mi dé ilẹ̀ lérí. Ọlọ́run mi mọ ohun tí ó ṣe láti ran ayé mi lọ́wọ́. Ohun tọ́lọ́run mi ti là kalẹ̀ gẹ́gẹ́ bí ìlànà rẹ̀. Ó lè bí ó tẹ̀lé, ìní tẹ̀lé ọgbọ́n tèmi. Bíbélì sọ pé fi gbogbo àyà rẹ gbẹ́kẹ̀lé Olúwa, má ṣe tẹ̀ sí ọ̀nà ti kára rẹ. Ó ní mọ́ ní gbogbo ọ̀nà rẹ. Ó ní yóò sì ṣọ̀nà rẹ ní rere. Mo fẹ́ kẹsẹ̀ bíbélì yẹn lẹ́ẹ̀kan sí fún wa. Wípé ohun tá a nílò láti gbẹ́kẹ̀lé òun ni ọgbọ́n Ọlọ́run. Kì í ṣe ọgbọ́n ènìyàn. Fi gbogbo àyà rẹ gbẹ́kẹ̀lé Olúwa, má ṣe tẹ̀ sí ìmọ̀ ara rẹ. Mọ́ ní gbogbo ọ̀nà rẹ, òun ó sì máa tọ́ ipa ọ̀nà rẹ. Ṣé rí téèyàn ó fi débi tó ń lọ, Ọlọ́run ni ó kàn máa tọ̀. Tá a bá lè gbẹ́kẹ̀lé ẹni tọ́lọ́run ṣe, tá a bá lè gbẹ́kẹ̀lé agbára rẹ̀, tá a bá lè gbẹ́kẹ̀lé ète rẹ̀ tó fi mú wa lágijù kọjá, tá a bá lè gbẹ́kẹ̀lé ọgbọ́n rẹ̀ pé ọgbọ́n Ọlọ́run ó tayọ ọgbọ́n ènìyàn. Ọgbọ́n Ọlọ́run kì í ṣe ọgbọ́n tó máa dàrú. Ọgbọ́n Ọlọ́run kò ní pẹ̀kun. Wo á láginjù láì kọjá, á dé ilẹ̀ lérí. Ó ṣe láàánú lẹ́ẹ̀kan sí àwọn kan ò débẹ̀. Kí nìdí tí wọ́n fi débẹ̀? Ọgbọ́n tí wọ́n fẹ́ lò ó ju ẹ̀kan lọ tí wọ́n ní mò ń padà lọ Íjíbítì. Nígbòyà wọ́n tún dé, wọ́n tún ní àwa tá a dàbí ẹlẹ́ǹgà lójú àwọn èèyàn, àrí bíi tata. Ẹ wo àwa tá yẹ pé tata ni wá, àtò bẹ́ẹ̀ láti lọ. Kélébù ní ẹjẹ́ á lọ lẹ́ẹ̀kan. Tó bá wo Olúwa á ṣẹ́gun. Wọ́n ní rárá, àwọn ń ta wọn, àwọn ń padà lọ ni.
kí nìdí? Wọn ò mọ Ọlọ́run. Ọlọ́run kò pàdánù ogun kankan rí. Ó sì yà mí lẹ́nu, ojú wọn báyìí ni wọ́n fi rí tí òkun pupa pín sí méjì. Wọ́n sì tún ṣiyèméjì náà pọ̀ Ọlọ́run ò ní má wọn débẹ̀. Wọn ò máa gbára Ọlọ́run. Wọ́n ń jẹun lójoojúmọ́, wọn ò sì máa gbára Ọlọ́run síbẹ̀. Wọn ò wojú Olúwa pé kí nìdí tó fi ń ṣe léyìí. Pé Ọlọ́run ní ìdí tó fi ń ṣe. Wọn ò sì gbẹ́kẹ̀lé ọgbọ́n Ọlọ́run pé ọgbọ́n Ọlọ́run òun ni ọgbọ́n tí mo nílò. Ọgbọ́n ti kára wa yóò já wa kulẹ̀. Ọgbọ́n àti ìrírí ẹlòmíì yóò já wa kulẹ̀. Ṣùgbọ́n ọgbọ́n Ọlọ́run láéláé ọ̀rẹ́ mi kò lè já ọ kulẹ̀. Ọgbọ́n Ọlọ́run kò lè já ọ kulẹ̀ láéláé. Wá lọlẹ̀ lérí. Ṣé o fẹ́ débẹ̀? Ó dán lójú. Gbẹ́kẹ̀lé ọgbọ́n Ọlọ́run. Mo sọ fún ọ bẹ́ẹ̀. Gbẹ́kẹ̀lé ètí Ọlọ́run. Gbẹ́kẹ̀lé agbára Ọlọ́run. Gbẹ́kẹ̀lé ẹni tí Ọlọ́run ń ṣe. A dúpẹ́ fún àǹfààní yìí láti lè bá wa sòtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí. Mo fẹ́ pè ọ níjà pé ṣé o mọ Ọlọ́run yìí ṣá? Kò sẹ́ni tó lè mọ Ọlọ́run tí kò bá ti gba Jésù lólùgbàlà. Nítorí èmi àti ẹ, òun ni Jésù ṣe wá sáyé láti wá kú lórí igi àgbélébù. Òun ni a ṣe sín ló sì ṣe jí dìde kí a lè ní ìyè àìnípẹ̀kun. Bíbélì wa sọ pé ẹnikẹ́ni tó bá gbọ́ ọmọ gbọ́ ó ní ìyè. Ó ní ẹni tí kò bá gbọ́ ọmọ gbọ́ ó ní kò ní ìyè. Ó ní ìbínú Ọlọ́run tó ń bẹ lórí rẹ̀. Ǹjẹ́ o fẹ́ mọ Ọlọ́run yìí ní tòótọ́? Kó lè ní ìrírí agbára rẹ̀, kó lè mọ ète rẹ̀, àti pé kó lè tẹ̀lé ọgbọ́n rẹ̀. O nílò láti pinnu pé lónìí ó gba Jésù lólùgbàlà. Ẹlẹ́ṣẹ̀ lèmi àti yín bàbá mọ̀mọ́. Èmi àti yín sì jẹ́ bí a ti lọ ọ̀run àpáàdì. Ṣùgbọ́n Jésù nífẹ̀ẹ́ wa. Ó fẹ́ mú wa lọ sí ìjọba ọ̀run. Tá a bá lè pè sínú ọkàn wa. Ṣé ó tẹ̀rí yín bá níbi tẹ́ wà yẹn? Ẹ pè Jésù sọ́kàn yín fúnra yín. Ẹ ní Jésù ṣàánú mi. Wá sínú ọkàn mi. Mo gbà ọ́ gẹ́gẹ́ bí olùgbàlà mi. Mo gbàgbọ́ tọkàntọkàn pé ikú sísìn àtàjíǹde rẹ̀ ó san gbèsè ẹ̀ṣẹ̀ mi lónìí. Mo jẹ́wọ́ rẹ ní olùgbàlà ọkàn mi. Jésù, mo dúpẹ́ torí pé o ti gbà mí là. Jésù Olúwa wa. Àmín. Ó ní ẹ̀yin kejì tí mo fẹ́ gbàdúrà fún ní ọjọ́ òní. Ẹ̀yin wo ni èyí? Ẹ̀yin tẹ́ ń la aginjù kọjá. Ṣùgbọ́n tẹ́ ẹ ti lọ dọ́gbọ́n sí ọ̀rọ̀ ara yín láti wọ́nà àbáyọ. Nǹkan àkọ́kọ́ tí mo fẹ́ kẹ́ ẹ ṣe náà ni pé kẹ́ ẹ gba Jésù Kristi. Ṣẹ̀rí lẹ́yìn tẹ́ ẹ ti gba Jésù Kristi lólùgbàlà yìí, ẹ súnmọ́ Ọlọ́run kẹ́ ẹ béèrè fún àánú. Olúwa ṣàánú mi. Mo ti ṣí ẹsẹ̀ gbé. N ó padà sínú ìfẹ́ rẹ̀. Ṣẹ̀rí Ọlọ́run bàbá wa aláàánú ni. Yóò gbà yín tẹ́ ẹ bá lè wá sọ́dọ̀ rẹ̀. Ẹ bẹ̀ wípé mo ti ṣí ẹsẹ̀ gbé. Mo ti gba bòmíì tí kò yẹ kí n gbà. Ẹ pè sọ́kàn yín pé kó ràn yín lọ́wọ́. Ẹni kó wá ṣàánú fún yín. Ẹ̀yin tí ẹ ti la nǹkan kan kọjá, tẹ́ ẹ ti lọ lo ọgbọ́n tara yín wọ̀nyí. Tẹ́ ẹ bá lè pè mí, mo fẹ́ bá yín sọ̀rọ̀ kí n sì fi ọ̀rọ̀ Ọlọ́run ràn yín lọ́wọ́ síwájú sí i. Láti lè rí i pé ẹ bọ́ sójú ipa ọ̀nà tó yẹ kẹ́ ẹ máa tọ̀. Àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè pèrè 070 38 08 56 52 070 38 08 56 52 tàbí 070 87 68 21 22 070 87 68 21 22 tàbí 070 55 30 74 92 070 55
307492. ẹ wo gbogbo àwọn nọ́mbà wọ̀nyí ni wọ́n ti fi sójú móhùnmáwòrán láti fi ràn yín lọ́wọ́. àti pé WhatsApp wa oní nọ́mbà tí mo pè kẹ́yìn 07055307492. àlàáfíà Ọlọ́run yóò máa bá yín gbé. ẹ ṣé Ọlọ́run bàbá wa fún títọ́ ọ̀rọ̀ yín lónìí. mo gbàdúrà pé nípa agbára tó wà ní orúkọ Jésù, gbogbo ọkàn tó ti ṣí ọ̀nà, pé kí wọ́n lè padà sọ́dọ̀ Jésù, kí wọ́n lè padà sínú ìfẹ́ yín, kí wọ́n sì lè bẹ̀rẹ̀ sí ṣe èyí tí ó fògo forúkọ mímọ́ yín. ẹ ṣé torí pé ẹ̀yin ni alágbára, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ó dàbọ̀. Oore ọ̀fẹ́ òun adùn nílé tiwa, gbọ̀ngbọ̀n rẹ̀ yóò gba ọ̀run kan, ayé ò gbọ́ pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá